ẹ̀yin tí wá nílé lóko lẹ́yìn odi a tún ti gbede lóní fẹlifẹli o eléyìí ló ń pè ní àsìdì hot gangan ló ń pè léyìí o ọ̀rọ̀ Àṣàkẹ́ ó ti bá ibòmíì yọ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé a gbé wá fún yín bó ṣe ń gbóná fẹlifẹli ọ̀rọ̀ Àṣàkẹ́ àti bàbá Àṣàkẹ́ ìyẹn Ọlọ́ládé Àṣàkẹ́ kan náà olórin takasúfè ọ̀rọ̀ Àṣàkẹ́ àti bàbá ẹ̀ ó ti wá bá bòmíì yọ o ẹni tó jẹ́ bíbí mama tó bímọ fún Àṣàkẹ́ tẹ́lẹ̀ nígbà tí wọ́n sì jọ tí Àṣàkẹ́ ò tí ì di ìlú mọ̀ọ́ká òun náà ti wá jáde báyìí o ó ti tú àwọn àṣírí tó pọ̀ nípa Àṣàkẹ́ gangan fúnra rẹ̀ ó ti fọ́gbà yánga ẹ̀yin tèmi tó bá jẹ́ pé àkọ́kọ́ tí ń rè tẹ́yìn máa bá wa pàdé lórí ìkànnì Da Expression TV ẹ má gbàgbé láti bá wa bọwọ́ lu subscribe button kẹ́dẹ̀ bá wa share ẹ̀ kẹ́ láìkì péjì wa kẹ́dẹ̀ bá wa share ẹ̀ lọ́tún lógún lọ́gbọ̀n ẹ bá yẹ kí n dá yín lágara ẹ ká jọ lọ fetí ara wa gbọ́ ẹ kí n gbé yín débẹ̀ ó yá ẹ nìṣó lọ́hùn. orí kò sí bí ẹlẹ́dẹ̀ wà ń bẹ̀ ó máa ń yìn mí gan-an pé òun ò tẹ̀ believe pé mo lè dúró báyìí òun ò believe pé mo lè ṣe báyìí pé because òun gan-an òun so a lot of things ó come up bẹ́ẹ̀ dáàdi ẹ̀ náà máa sọ fún mi kí ló tí mo wà máa bá àwọn ọmọ pé yes ẹ̀yin náà tẹ ní bùkátà tẹ náà àwọn kékeré lọ́wọ́ mo lè má gbé bùkátà mi wá báyìí mama healed mama ìgbà tó jẹ́ tó sometimes tó rí pé ó ṣe tán nífẹ̀ẹ́ pé ó tó ṣe wà ń sùn yẹn náà ìwọ̀n bá ti bá ní mò ń ṣe sí tó bá pè mí pé agbára pọ̀ nǹkan tí bá ní màá ṣe sí àjọ tí bá ń dá màá kà ẹ̀mí màá ti jábọ́ sí lọ́wọ́ pé àwọn òjẹ́ ń dàjọ màá ṣe fún màá sẹ́ǹdẹ̀ sí kò sagbára pọ̀ gbà yẹn kò sí anything ìgbà tó bá fi ṣe tán fẹ̀ tó fi rí pé relocate sí Lẹ́kì ó di pé a lè má ríra ọdún kan a lè má sọ̀rọ̀ ọdún kan tí bá sọ wípé kí ló dé Ahmed mo rí ẹ̀ ó yá mo ti ẹ̀mí ìsàsọ pé ṣé kan tó kàn nìyẹn mo ti ń máa give him latitude somehow I don't get it ó tó bí like bí ọmọ mi fẹ́ pé 5 years mọ́mì mi wá pè Ahmed ṣé ọmọ yóò sọ fún yín pé dáàdi ẹ̀ ń disturb ẹ̀ ni ó ní mọ́mì òjíṣẹ́ fún ó sọ bẹ́ẹ̀ ó máa ń sọ fóun ó ní kí ló wá ṣe sí ó ní tóun tẹ̀ ṣe wà yóò fẹ́ dàbí ìgbà sí pé mo ti ra mi mọ́ òun lọ́rùn mọ́mì mi ní ó ti rẹ̀ mọ́ òun lọ́rùn àdíjà ń ti ẹ̀rọ rẹ̀ mọ́ ẹ lọ́rùn ó ní bẹ́ẹ̀ ni ó ní wàhálà mi pọ̀ ní pé kò jẹ́ tí ìṣòwò pé òun ò jẹ́ lè òun lè ó ṣáà sọ̀rọ̀ yẹn bákan ṣá ìgbà tó mọ́mì ní òkè má bínú mọ́mì ṣe cut phone báyìí kò send me message mi pé ó dà pé tí mo ṣe ń rí Instagram òun tí mo ṣe ń rí WhatsApp òun tí mo rí kinní yẹn àti kọ́ọ̀lù òun gbé fún mi ó fẹ́ kí n máa bákan nípa òun máa block everything ní pé tí báyìí pé mo rẹ́ lómi tí fẹ́ máa carry on pẹ̀lú òun yọ̀ǹda mi pé because òun ráyè relationship pé bóyá mo ti ń tira mi mọ́ òun lọ́rùn jù I was short of word pé láti jọ níbi tí mo ti ń bá a bọ̀ láti jẹ àti mu ìsìn ló sọ fún mi pé mo tira mi mọ́ ẹ lọ́rùn mo bẹ̀rẹ̀ sí ní kéékèèké pé irú kí ni gbogbo rubbish yìí ọmọ mi pé 6 years 7 years kò sí nǹkan kan wàhálà yẹn pọ̀ stress pọ̀ along ẹnìyàn kan come up pé òun fẹ́ fẹ́ mi mo pe ṣé mo fẹ́ máa fẹ́yàn ni kiri ni gbé because mo lè máa déètì yàn kiri àdúgbò ìyẹn ò make sense mo ra forí ara mi pamọ́ fine ìgbà tọ́lọ̀ ń gbéga tó blow tọ́lọ̀ ní kó blow owó kan tá bá pè ó ń dá wa lóhùn pé ó fẹ́ máa ṣe dáadáa gbà yẹn along the road tó bá ti di pé tó bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kò ní tó bá ti ní kí la fẹ́ tó bá ti sàlẹ̀ pé nǹkan báyìí omi tẹ̀ ní kó invest business mi pé ọjà mi ò dàbí mọ́ pé wàhálà yẹn pọ̀ wàhálà yẹn Àdìjà èèyàn kan ní fún ẹ 50,000 èèyàn kan ní fún ẹ 50,000. ọṣẹ máa so mo pe mọ́mì yìí náà fún mi látẹ̀ńṣọ̀n I think I'm going to get an attention from so I don't get it pé wú kí ni gbogbo eléyìí ṣé mo ṣáà ń gòrò pẹ̀lú live mi lọ ìgbà tí mo bímọ kí tó bímọ mo wá sí sàlẹ̀kọ̀ lọ bí mo lọ sọ́dọ̀ dáàdì ẹ̀ ṣe dáadáa wọ́n wà tẹ́ǹtì sí mi wọ́n ní kí n pe nọ́mbà ẹ̀ lórí wọ́n pè wọ́n bá sọ̀rọ̀ ní pé o gbọ́ ṣé wà ló fún lóyún ó ní dáàdì mi bẹ́ẹ̀ ni sà dáàdì ẹ̀ ní ìwọ ni ok fine. so ìgbà tí mo mú mi máa wà bí 3 years òbí ìgbà tí mo ṣe ọkọ lóyún àwọn ti ní àtẹ ọgbà mi rárá wọ́n ní kí lọ yọ oyún ni nítorí pé ọmọ àwọn ò tí lè níyàwó
wọ́n máa máa tẹ̀wá níyàwó kan kò lè fẹ́ mi ní pé tọ́mọ bá ti fẹ́ tó bá ti níyàwó kò ní tọ́jú ìyàwó gbogbo bàjẹ́ sọ yìí kò sí ìṣòro kankan lọ́wọ́ àmẹ́lì gbà yìí. so wọn ò wá mi ọmọ ẹ̀ tún try láti fi gbà ọ̀dọ́ ó tún ní kí lọ Badagry mo lọ Badagry ọmọ mi wà ní 3 years old nígbà yẹn mo lọ sọ́dọ̀ wọn mo ṣe dáadáa pẹ̀lú mi náà bẹ́ẹ̀ mo ṣe dáadáa pẹ̀lú mi àmẹ́jì ní láti pè wọlé ó ní mọ́mí òun kọ́ kò pẹ́ náà fi wọlé ó ní àtìgbò ló wà lọ ó ní kí bèrè lọ́wọ́ àbúrò rẹ̀ mo jẹ pọ ọmọ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ yẹn náà wà nísàlẹ̀ ó ní kí lọ bá wọn sàlẹ̀ kí n pè wọn pé kó wá sókè ìgbà tó wá sókè ó ní kí n bẹ̀ wọ́n sókè mo jẹ kúnlẹ̀ mo ní mọ́mí ẹ má bínú máa tẹ bá rí gbogbo ọ̀nà tí bá pè wọ́n tó fẹ́ kí ṣẹ̀yìn ẹjọ́ torí Ọlọ́run yẹn ṣàkórí. Àdíjà o. wọ́n ní yàrá mo ṣe àwọn. Àdíjà. ìbí mo fẹ́ bímọ ni. Àdíjà. ti bí wọn kájọ máa wò. ó máa ń yìn mí gan-an pé òun ò tẹ̀ believe pé mo lè dúró báyìí òun ò believe pé mo lè ṣe báyìí pé because òun gan-an òun so a lot of things ó come up bẹ́ẹ̀ jáde náà máa ń sọ fún mi pé tí mo máa bá wọn máa pé yes ẹ̀yin náà tẹ ní bùkátà tẹ náà àwọn kékeré lọ́wọ́ mo lè má gbé bùkátà mi wá báyìí mama healed mo ìgbà tó jẹ́ tó sometimes torí pé ó ṣe tán nífẹ̀ẹ́ pé ó tó ṣe wà ń sùn yẹn náà ìwọ̀n bá ti bá ní mò ń ṣe sí tó bá pè mí pé agbára pọ̀ ẹ̀kọ́ tí bá ní màá ṣe sí àjọ tí bá ń dá màá kà ẹ̀mí màá ti jábọ́ sí lọ́wọ́ pé àwọn òjẹ́ ń dàjọ́ màá ṣe fún màá sẹ́ǹdẹ̀ sí kò sagbára pọ̀ gbà yẹn kò sí anything ìgbà tó máa fi ṣe táwọn fẹ̀ tó fi rí pé relocate sí Lẹ́kì ó di pé a lè má ríra ọdún kan a lè má sọ̀rọ̀ ọdún kan tí bá sọ wípé kí ló dé Ahmed mo rí ẹ ó yá mo ti ẹ̀mí ìsàsọ pé ṣé kan tó kàn nìyẹn mo ti ń máa give me latitude somehow I don't get it ó tóbi like bí ọmọ mi fẹ́ pé 5 years mọ́mí mi wá pé Ahmed ṣé ọmọ yóò sọ fún yín pé dáàdi ẹ̀ ń disturb ẹ̀ ni ó ní mọ́mí òjíṣẹ́ fún ó sọ bẹ́ẹ̀ ó máa ń sọ fóun ó ní kí ló wá ṣe sí ó ní tóun tẹ̀ ṣe wà yóò fẹ́ dàbí ìgbà sí pé mo tira mi mọ́ òun lọ́rùn mọ́mí mi ní ó ti rẹ̀ mọ́ òun lọ́rùn Àdíjà ń ti ẹ̀rọ rẹ̀ mọ́ ẹ lọ́rùn ó ní bẹ́ẹ̀ ni ó ní wàhálà mi pọ̀ ní pé kò jẹ́ tí ìṣòwò pé òun ò jẹ̀lẹ̀ òun ò lè ó ṣáà sọ̀rọ̀ yẹn bákan ṣá ìgbà tó mọ́mì ní òkè má bínú mọ́mì ṣe cut phone báyìí kò send me message mi pé ó dà pé tí mo ṣe ń rí Instagram òun tí mo ṣe ń rí WhatsApp òun tí mo rí kinní yẹn àti kọ́ọ̀lù òun gbé fún mi ó fẹ́ kí n máa bákan nígbà òun máa block everything ni pé tí báyìí pé mo rẹ́ lómi tí fẹ́ máa carry on pẹ̀lú òun yọ̀ǹda mi pé because òun ráyè relationship pé bóyá mo ti ń tira mi mọ́ òun lọ́rùn jù I was short of word pé láti jọ níbi tí mo ti ń bá a bọ̀ láti jẹ àti mu ìsìn ló sọ fún mi pé mo tira mi mọ́ ẹ lọ́rùn mo bẹ̀rẹ̀ sí ní kéékèèké pé irú kí ni gbogbo rọ́bìṣì yìí ọmọ mi pé 6 years 7 years kò sí nǹkan kan wàhálà yẹn pọ̀ stress pọ̀ along ẹnìyàn kan kàn mọ̀ pé òun fẹ́ fẹ́ mi mo pe ṣé mo fẹ́ máa fẹ́yàn ni kiri ni gbé because mo lè máa déètì yàn kiri àdúgbò ìyẹn ò ní make sense mo ra forí ara mi pamọ́ fine ìgbà tọ́lọ̀ ń gbé ga tó blow tọ́lọ̀ ní kó blow owó kan tá bá pè ó ń dá wa lóhùn pé ó fẹ́ máa ṣe dáadáa ń gbà yẹn along the road tó bá ti di pé tó bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kò ní tó bá ti ní kí la fẹ́ tó bá ti sàlẹ̀ pé nǹkan báyìí omi tẹ ní kó invest business mi pé ọjà mi ò dàbí mọ́ pé wàhálà yẹn pọ̀ wàhálà yẹn Àdíjà èèyàn kan ní fún ẹ 50,000 èèyàn kan ní fún ẹ 50,000. ọṣẹ máa ìgbà tí a máa fi ọkọ̀ pè mí níjọ́ kẹta síjọ́ tí mo lọ sọ́dọ̀ ẹ̀ sọ fún mi pé Àdíjà mo fẹ́ travel èké ẹ̀ ló jẹ̀lẹ̀ need anything òun máa send number kan sí mi number yẹn ni kí n máa pè mo ní òkè kò sí problem ìgbà tí nọ́mbà mọ́mí òun ni ó jẹ́ cut ó jẹ́ block nọ́mbà wa pátápátá láti gbà yẹn àríwá sọ̀rọ̀ till last year bẹ́ẹ̀ di ọmọ ẹ̀ máa mú fóònù mi lẹ́yìn mi ó máa lọ message ẹ̀ ó máa sọ fún pé birthday òun bọ̀ òun máa gbà yẹn wọn máa pé 10 years ní pé birthday òun bọ̀ ọmọ òun fẹ́ ó jẹ́ òun kó òun ṣe ìgbà kan àwo kan ọmọ yẹn ń ṣàǹdí stop ẹ̀ ó ní kó wá gbé fóònù yẹn fún mi mo bá sọ̀rọ̀ ó ní ọmọ yìí ní òun fẹ́ pé kí ni mo ní bẹ́ẹ̀ ni mo ní Lọ́ládé ṣé tó ṣe máa ṣe náà rè tó yẹ pé yes ìjọ kan bóyá láàrin ọdún kan lọ́kìndì láwọn fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí o bá fẹ́ wá báyàn sọ̀rọ̀ ó máa pèèyàn simple tẹ́ pé yes ẹ̀ máa gbé kọ́lẹ̀ àwọn òun access láti pè é kò ṣáà sọ̀rọ̀
ọmọ yẹn ó fún ọmọ yẹn náà lówó gbà yẹn ó fún 1 million ó fún 1 million okay fine ọmọ yẹn jẹ́ máa jáde school gbà yẹn so lẹ́yìn gbà yẹn ó fún ọmọ yẹn 1 million ó block number wa ó block everything a message ọmọ yẹn fẹ́ ṣe graduation àrí anything from him excuse ara wa ṣe everything gbà ọmọ yẹn fẹ́ wọ school tó wù mí wọ̀ ó pè mí ó tún pè mí jọ yẹn fún ó tún pè mí ní another month nígbà yẹn ó tún pè mí fún rẹ̀ ó ní mo ní hello mo ní kí ló tó pé ṣé wo orí chat wà nínú òun máa rí mo ní kí ló tó wọn fèsì kó sọ̀rọ̀ ó ní kí ṣáà má bínú mo ní òkè mo ní wo ẹ̀bẹ̀ ọmọ ṣáà fẹ́ ẹ̀bẹ̀ zina ti fẹ́ wọ school àwọn ọmọ ìjọlẹ́lẹ̀ kí n tẹ̀sẹ̀ bómi kí n máa kígbe òtútù mo ní because ọjà wo ò dáa. so ìgbà tí mo mú mi máa fi wà bí 3 years òbí ìgbà tí mo fẹ́ ọkọ lóyún àwọn ti mú àtẹ̀kù ọgbà mi rárá wọ́n ní kí lọ yọ oyún ni nítorí pé ọmọ àwọn ò tí lè níyàwó wọ́n máa máa tẹ̀wá níyàwó kan gbèlèfẹ́ mi ní pé tọ́mọ bá ti níyàwó kò ní tọ́jú gbàgbó gbogbo bàjẹ́ sọ yìí kò sí sọ́wọ́ kankan lọ́wọ́ àmẹ́lì gbà yìí. so wọn ò wá mi ọmọ ẹ̀ tún try láti fi gbà lọ ó tún ní kí lọ Badagry mo lọ Badagry ọmọ mi wà bí 3 years old nígbà yìí mo lọ sọ́dọ̀ wọn ò ṣe dáadáa pẹ̀lú mi náà bẹ́ẹ̀ mo ṣe dáadáa pẹ̀lú mi àmẹ́jì ní láti pè wọlé ó ní mọ́mí òun kọ́ ó ní pàṣẹ kò pẹ́ náà tuntun wọlé ó ní àtìgbò ló wà lọ ó ní kí bèrè lọ́wọ́ àbúrò rẹ̀ mo jẹ pọ ọmọ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ yẹn náà wà nísàlẹ̀ ó ní kí lọ bá wọn sàlẹ̀ sí pé wọn pé kọ́ wá sókè ìgbà tó wá sókè ó ní kí n bẹ̀ wọ́n sókè mo jẹ kúnlẹ̀ mo ní mọ́mí ẹ má bínú mà ṣe bá rí gbogbo ọ̀nà tí bá fi wọ́n tó gbé kí ṣe yín ẹ jọ torí Ọlọ́run yẹn ṣàkórí job ti dé sí mi jẹ́ ṣe wáyé àdágbé àdáfà tí mò ń dá forí mi fa iṣẹ́ òjẹ̀dà nínú wàhálà ti pọ̀ jù ọmọ yẹn ojoojúmọ́ ló máa dé ló máa ní àwọn tóun sọ bá fóun ọmọ tóun ṣàwò fóun ní pé dáàdì òun kọ́ ni so every time bẹ́ẹ̀ náà ló tún deny lórí biography ẹ̀ ó náà wò bímọ lórí biography ẹ̀ ó try láti message ẹ̀ báyìí ó náà mẹ́tí kílẹ̀ tó fi ń deny ọmọ kílẹ̀ tó sọ pé ò bímọ ó ṣe emoji ó kàn ṣe wọ plead báyìí sí mi mo ní kí ni mí ní plead kò ṣe sí mi sọ̀rọ̀ ẹnu mo fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n náà fẹ́ẹ́ bá mi sọ̀rọ̀ àbíkú mẹ́sẹ̀jì mi tí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ti ṣe kí ló ṣẹlẹ̀ Ahmed is something behind this thing tell me something tí kò bá wà behind it ó ṣe kò sọ anything lè ní ká ṣe wáyé. Ọlọ́run kò ṣàní. So báwo wá ní sìn ìgbà tí ọ̀ẹ́dọ́dọ̀ bàbá ọkọ ọ̀dọ̀ bàbá ẹ̀. Bẹ́ẹ̀ni. So báwo wá ní kí ló ń pè development. Mostly ìgbà tí wàá fi lọ́dọ̀ ọ̀dájẹ́ lélẹ̀ àríbi sọ̀rọ̀ because àwọn family náà wá wọ́n kọ̀ so ọmọ mi jẹ̀rẹ̀ ó sì sọ pé ká máa lọ́lé àríbi sọ̀rọ̀ bẹ́ẹ̀ àríbi sọ̀rọ̀ so mi sọ fọ́mọ mi pé ká dìde ká máa bọ̀ ọ́ lé because àwọn èèyàn pọ̀ sálẹ̀ àwọn bloggers náà wá wọ́n wá ọjà ní kọ́ máa wọ ẹgbẹ́ níbọ̀dì máa wọlé kọ́ èrò yẹn ti pọ̀ jù. dóò kó tó máa sọ̀rọ̀ mo ti sọ púpọ̀ ní ọ̀rọ̀ ẹ tí mo mọ̀ mo ti sọ púpọ̀ ní ọ̀rọ̀ ẹ bọ̀ tán ní ẹnu kinní kan òun ló ní story kò ní dàbí kí wọ́n fúnra rẹ̀ kò sọ ni mo ṣe ní kó wá bí. ìyá Àṣàkẹ́ àwọn ò ní ṣépè fún ẹ o ẹnu wọn ò ní gbòfò tó bá yẹ pé bọ́ ṣe ń ṣe tó ń mu jẹ nìyẹn ẹnu ẹ ló wà. ọmọ yìí mo mọ tí baby mama yìí tó ti go through lórí ọmọ yìí mo ti sọ díẹ̀ lẹ́ẹ̀kan pẹ̀lú tójú ẹ̀ ti rí up till now ó yìí ń fa kò tóra wọn àánú ẹ̀ tí ẹ̀ máa ń ṣe mí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé kò ní pé ọ̀dọ̀ àwọn parents ẹ̀ ló ti ń lọ scott onílé tó ń gbé ó ń sọ fún mi pé
òun fẹ́ pé kọ́lọ́n ṣàánú kóun kúrò ládùúgbò yẹn torí ibi tó ti ń tọ́mọ yẹn òun ṣàdúgbò tó dáa gbogbo alamọ̀nà là tó bá jẹ́ pé ìfẹ́ ni mo sọ pé àwọn yẹn kò ní rántí pé àwọn gbérùbẹ̀ yẹn rí.